Is it true you collected money? Because more wípé that question not to you, because mo mọ̀ pé ìbéèrè yẹn ò wá látọ̀dọ̀ yín. It is a very stupid question. I'm sorry to put it that way. Mo mọ̀ pé kò ń ṣe yín ni àwọn kan ló ń sọ bẹ́ẹ̀. Báwo náà ṣe máa ní pé àti wá gbowó? Àti ẹgbà tán bá jẹ́ pé àwọn tó wọ́n lọ́wọ́ à Nàìjíríà tí wọn ò níṣẹ́ lọ́wọ́ tán ṣe náà lè máa sọ pé okay, wọ́n mà ti gbowó. David Hamilton, you know me for how many years now? And you know what I do in this country. I am one of the planning engineer in one of the prestigious biggest project across Europe. Mo dẹ̀ ti ń consult for over 15 years of my life. It is very important. In fact, Yoruba World Congress, I bankrolled it. Láti bẹ̀rẹ̀. Nígbà tá gbede nínú UK nbí tá fi gbé lọ káàkiri diaspora. Tó bá dẹ̀ sọ pé àwọn agbowó lọ́wọ́ àṣẹ kan jáde kan wá sọ. Nothing like that. Ṣẹ́rí tó bá sọ pé ọ̀rọ̀ pé àwọn kan gbowó àmọ́ àwọn kan gbowó a mọ bí tí gbogbo àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ yẹn ti jẹ́ tó ti ń jẹ jáde. Ó dẹ̀ yẹ kí ojú máa ti àwọn tó ń sọ àwọn ìsọkúsọ wọ̀nyẹn. Kò ń ṣọ̀dọ̀ mi ọ̀kan ṣara mi nìkan náà ti máa sọ pé owó náà gbà. Because after all, a mọ̀ gbà tán sọ pé àwọn kan lọ gba 350 million naira. Oh my God. So tó bá sọ pé Engineer Tajudeen náà pé ó ti lọ gbowó, I am not that surprised because I know wọ́n lè máa sọ nǹkan tó wù wọ́n. So for the record, I am not that kind of person, and my organization ní ṣe wẹ̀ láyé. Tó bá dẹ̀ sọ pé òun ní proof kan pé àwa gba nǹkan lọ́wọ́ òun a ṣe nǹkan báyìí kó jáde síta. Tí ò bá dẹ̀ ti wá sí yẹn, then everybody ṣe kí ni? Shut up. Our own is to make sure that we have a solution to our problem. Our own is to make sure that we can build that bridge between the nationalists and the politicians. Now, Abba, àwọn tá ń pè ní TSSG sọ̀rọ̀. And I want to seize this opportunity to thank one of my dear brothers there.